bàbá yẹn ní. Ní family yẹn. Ní family, he has no say, he's not in charge. One were in charge. Because no man tó wà responsible we accept Portable as Awọn. No man in his right sense. He's talking from a place of pain. I don't want to that's a trauma. Childhood trauma. You know what I'm talking about? That's childhood trauma. That's abandonment issue. And that's why Portable is like is a defense mechanism. He doesn't want. He believes that people will leave him. He's trying to protect himself about being abandoned. Whether you like it or not, that's a defense mechanism for him. He wants to be loved, but he doesn't want to be hurt because he believes that they will still leave him. So he's trying to life for me. So he doesn't want to. Life is a defense mechanism. The foundation of this problem is that Baba. That man should go and do retribution. Because that man is the root cause of all this problem. Portable not need to allow. And another thing, he doesn't want anyone that is around him. He doesn't want them to be financially independent. Honestly. Location should be dependent on that. Even if you give about Nollywood, any reputable producer, the earlier she called the call with that guy because Tobato as to it doesn't want that girl, doesn't want them to be financially independent. And me, I'm not ready to advise any of those girls because they are so sick. One is better to cry in a Bentley than laugh on Okada. Àwọn lílọ́dọ̀ dìgìgì wà àwọn aláṣọ̀rẹ́sì náà wà tí àwọn ọkọ̀ fìlọ́fọ̀ dìgìgì wọ́n fi bò mọ́lẹ̀ ní o. Girls wọ́n pọ̀ tàbí pẹ̀tẹ̀ bẹ́ẹ̀ yẹn. It's about with the parents, with the mother. Bentley ni Toyota Camry máa jẹ́ lórí ọ̀kadà compared to BT according to Portable so. Because me more to figure le attach my Portable. You are a big girl, you can do bad by yourself. I don't know why these people set themselves short. Temitayo, you will speak after her. After those ones, you just call me back. With the mothers too. We need to. Thank you. Most of our building, we need to do. We have a lot of issues. We need to do better as parents. Báwo la ṣe train àwọn ọmọbìnrin ata believe pé wọn lè jẹ́ kọ̀kọ́ láyé àfi tó bá attach tó bá lọ jókòó sílé èèyàn kan àti ìyàwó. Because I don't know mi ò mọ bá ṣe raise àwọn ọmọ kò ṣe àṣàkẹ́sìbì ni wọ́n pọ̀ rẹpẹtẹ náà. 100. Báwo tó lóun jẹ ìkan náà lóun mo jẹ́ sè kò sóúnjẹ ojoyè alábọ̀dé àyàrá ń báràkì. Ó ti ní restaurant ẹ̀fọ́ ọmọlọ́mọ ilé. Ìjọ tó bá dẹ̀wọ̀ jáde ń sìgbà inú máa padà sí ẹsẹ̀ àárò wọn máa kégbe òṣìṣẹ́. I don't know with the way we are training all these girls now. That they think they think they can't amount to anything until they attach them to somebody's son. Even if that somebody's son is an idiot. Wally, thank you so much, sir. Wally, thank you. We need to train our female children too that they can be president of Federal Republic of Nigeria. But association the presidency táyé tó bá fẹ́ contest for annual kini executive àwọn obìnrin ní group yẹn kò sóbì tó bá fẹ́ after pé girls school lásán ni kẹtọ obìnrin tó bá contest presidency ó máa ń pẹ́ vice president secretary treasurer secretary náà máa ń lọ fún mo sì dá gbọmọ àkọ́kọ́ ṣé wọ́n ṣe pè fẹ́yìn ni ọkùnrin tí wọ́n gbẹ̀yìn lè jẹ president tó ṣe jẹ́ vice president máa jà fún ẹ wá fi àwọn ọkọ ayé yẹn lẹ̀ fọkùnrin. We have been brainwashed so much. It's a cultural thing. It's like a brainwashed. That we have been conditioned that some decision does not belong to us. To that extent, if we go to Balo, Nigerian police, Mama saw a public bail, and there's nothing like that in our constitution. We abdicate our look. We need to do better as a society at large, and we don't need to be selling our female child. We don't need to be selling them short. Everything does not end in this kitchen. Okay, ẹ sọ̀rọ̀ àti bísí ara lé mi wá.
mo fẹ́ support woman yẹn ni o. Ṣé mọ̀ pé tẹ́ bá ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọmọ kéékèèké tó máa ti abandon láti kékeré yẹn. Ṣé mọ̀ pé bọ́n ṣe máa ń jà ní school nìyẹn. Tó jẹ́ pé any small thing wọ́n ti attack. Any small thing wọ́n ti attack. Ṣé mọ̀ pé mi ò rò tẹ́lẹ̀. Ìgbà tí woman yẹn ń sọ̀rọ̀ mo jókòó torí mo jókòó táwọn ọmọ kéékèèké ni wọ́n sọ pé abájọ táwọn ọmọ yẹn máa wà aggressive. Àǹtí Bísí wọ́n ní kí n máa pàtẹ́wọ́ fún yín wọ́n ní kí n pàtẹ́wọ́ fún yín ni o sorry àwọn èèyàn kan náà kọ́ bí báyìí. Ṣé bá lọ wo story Portable dáadáa ẹ lọ wo story ẹ̀ ṣé mo pé street ló wà wọ́n dẹ̀ ti fìyà jẹ many times so kò fẹ́yàn kankan tó máa ráìdì ẹ̀ nothing like that because mo máa ń wò every time tó bá ń drag àwọn èèyàn máa wò pé kò tí ì tó kó drag náà ó máa ń fún wọn ní first attack kó tó gbé wá láti gbé fún ẹ ó dẹ̀ máa make sure bí very dark man náà ni á make sure kó ń bá tiẹ̀ jẹ́ bí ò bá tiẹ̀ jẹ́ báyìí kò ní kúrò lórí ọ̀rọ̀ ẹ so ó lè jẹ́ pé ó ní mental problem but ṣe mọ̀ pé Nàìjíríà trauma response ni ṣe pé Nàìjíríà wọn ò lè treat gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn wọn ò mechanism ni before you get me down I'll get you down mechanism ni. Ọlọ́run ayọ̀ ṣá because tó fi lè drag bàbá ẹ̀ lánàá yẹn I was like ṣọmọ yìí gbádùn kò dẹ̀ tí mẹ́nu kúrò ń bẹ́ẹ̀ o kò tí mẹ́nu kúrò ń bẹ́ẹ̀. ó ti bú bàbá ẹ̀ fún ẹ ṣé ma God bless you ma ẹ ṣé ma ẹ ṣé àǹtí Àyànfẹ́ I think no I think ẹni ogún. Àti tó wà sálẹ̀ pátápátá yẹn ni. Okay àwọn ni next. Akent, are you there? Wọ́n ti sùn lọ yá. Ẹni o kìíní kan, ẹni. Ẹ̀mí ọ̀gá ma, good evening ma'am. Ẹ̀mí ọ̀gá tí ọ̀gá ń jó dáadáa, ẹ káàbọ̀. Ojú dẹ̀ ń tì mí. Oh. Thank you, Gifter. Thank you so much, Queen Genia. I really appreciate. I'm so honored to be here. So what got my attention was voice notes template. I've watched it yesterday and I was wowed. Portable is a narcissist. He is, yeah. No, Auntie, Goibo, narcissistic. Okay, narcissistic. Ṣé yóò gbọ́ rí ni? Àti àjọkẹ́. Àǹtí Bísí máa ṣe yín léṣe o. Bí àǹtí ò mọ̀kàn tó ń jẹ́ nàka. Come and make careful, let me see you. Okay. Go on, ma. And people like that, they attack first, and they are good at. Shut up in the music to Auntie Yoga. Music. Yeah. Oh, stop by. Okay. They attack first, okay. And they play the victim card. Sorry, guys, I just want to make see. Go on. Yeah, go on, ma. They don't want people around them to grow. And they always want people to be beneath them. They always want people to be beneath them. They want people's attention just to them. Crying shoulder for people. They will want you to come to them. They'll be the one, hailing you. Wow, you are doing great. You're doing better. But once they see that, it's control. It's all about control. Yes, but automatically, no, control yato sile ti mo so ma. Automatically, then they become angry, and solution to my to bring you down. They will be the one foundation. I want to bring it down. I want not to console. Sorry, but automatically realize you are not giving in. Then they will do anything in their power to make everybody see how bad you are. They will attack first, and they don't have any conscience. They know they are doing wrong, right? But they will never listen and accept that they are wrong. They will give you 1,000 reasons why you are the reason why they are doing what they are doing. They will give you 1,000 times reason why
they are doing what they are doing and you are the cause of it. It's your fault. It will always be your fault. They are never faulty. They are never wrong. They are always right. One thing tí mo máa concern ni pé mi rò bóyá Àṣàbí Simple lẹ́bi, mi rò bó lára. Because first of all, ṣé kò mú Portable lọlé ni? Wọ́n ní ìrínisí ni sọ ní lọ́jọ́. Ẹ̀yin àgbà náà lẹ sọ pé bá ṣe rìn sí, òun la ṣe ń kó ni. Like when they met, ní first time tó ṣe kọ́kọ́ ṣe interview tí mo máa kọ́kọ́ mọ̀ as Àṣàbí Simple tó ti sọ pé ní Bíọ́lá show tó ní tí Portable ò bá ti kíìsì òun ò kì í gbádùn, òun lè kú. Ibẹ̀ yẹn ni mo ti rò pé ó yẹ kí àwọn parent ẹ̀ wọ́n níṣẹ́ ṣe lórí ẹ̀, and I was thinking they would do something, but mo realize pé nothing was done. Ibẹ̀ yẹn mo ti kọ́kọ́ mọ̀ tó o bá kíìsì ọ̀la ọ̀bẹ́ àwọn olè tiẹ̀ máa ń ṣe porúkọ ẹ̀yìn òun máa fẹ́ ó bá dàbí kóun kú òun lè kú. I was wild pé really so àwọn nǹkan tó wà tí ìyá kissing kan ń jẹ naturally lọ́tọ̀ ìyẹn tún ga. Àdébìn ṣé kò mú Portable lọlé dé nígbà tó bímọ àkọ́kọ́ there was a dragging and Portable has been dragging so many women. Wọ́n ní ẹ̀yin àgbà náà lẹ tún sọ pé pàṣán ta fi nà yálé ó ń bẹ lórí àjà fún yàwó. Like ojú ẹ̀ là, you saw all what is going on. Mo believe pé normal human being tó normal with a normal sense kò ní pray fún irú Portable nínú life or family. Like you see him dragging, you see him being dragged. Because anybody can drag online quite alright. But this is a different thing totally. You see him being dragged. Talk about dragging you. He's always on social media for the clouds, chasing clouds, doing all sort of nonsense, things that are not making sense. You know, Bora is alone, calling himself names. Yes, he's always seeking attention. He just only wants to go and show off wrong thing. And you are there. Our family is there. Gẹ́gẹ́ bí mọ́mì ṣe sọ lẹ́ǹkan, kí mọ́mì má bínú, àtẹnu ni mọ́mì. Because first ìjà tó kọ́kọ́ jà ní 2025 yẹn náà ni is ọ̀rọ̀ ó gbé ìyálé ẹ̀ travel kò gbé ìyálé travel of a thing tó ní dandan kó gbóhùn náà travel tó ní ó travel pẹ̀lú àwọn kan ó gbóyún òun lọ travel ó ṣe gbá ó ṣàwọ̀. With that enough, ìyá tó jẹ́ ìyá fún ọmọ mo think pé this is wrong. Because gbogbo àwọn kìíní yẹn, and what I notice about Àṣàbí Simple is she is not loved. Ẹ jẹ́ káwa young parent, ẹ jẹ́ àfìfẹ́ wọn àwọn ọmọ wa. She is not loved. She doesn't have feelings of àwọn motherly love, fatherly love yìí. I don't think mi rò pé máa ń sọ fún Àṣàbí Simple nílé pé you are beautiful, I love you. Mi rò bí ó máa ń gbọ́rọ̀ yẹn lẹ́nu àwọn tó bí. Mi rò bí àwọn encourage ẹ wípé you can do good, you're doing better. Kò sí word of encouragement. Mi rò pé òun àti mommy ẹ close. They are not friends. Let's be friends with our kids. It's very important. So they won't be looking for validation out there. They won't be looking for love. Ìfẹ́ tí ò sọnù, wọn ò ní máa wá káàkiri. Àwọn fún wọn violation kí la ṣe? They will understand. Kí la ṣe tán fún wọn violation? Ṣé èèyàn kan sọ nǹkan kan ni? Àǹtí kí la ṣe tán fún wọn violation? Okay, tó ń pè mí ò sí bí ni wèrè ni wọ́n máa sọ̀rọ̀ lọ. No, mo ní pé ó ń wá validation láti ìta ìyẹn Àṣàbí Simple. Mo ń sọ̀rọ̀ nípa àwa young parents of these days. Ká try láti máa show àwọn ọmọ wa ní love, attention, because I don't think that girl pé nílé wọn pé ó gbọ́ anybody sọ fún pé I love you rí. Ìyá ìfẹ́ ń jẹ́. Ìyá attention jẹ́. We can't just blame her. Hi, Oba. Love you, mommy. I love you kì í ṣe nípa poverty or pé mo lówó àbí mi lówó. It's just a word to tell your kids how much you love them. Encourage them. You are a beautiful girl. You can do better. With me, thank you ma. Kò sí artist kan lọ́kùnrin tí mo lè relate ní tí mo lè wà moved.
I've met them while I was in school. Tí mo ṣe manager kini ní entertainment kan ní school mi. We've met a lot. Tama pimpo ma ko ma wò pé kí ló ń ṣàwọn ọmọ yìí. Ṣùkùn rúra ẹpin, ó kàn wò pé wo náà tiẹ̀ lè jẹ́yàn ni. Ṣùkùn rò bí à ń gbé ayé yìí ṣó ti bàjẹ́ tó ìtẹ́ pé o ti believe pé tó bá ti rí artist báyẹn bẹ̀rẹ̀ sí ní gbọ̀n. Because why? They are looking for that love. They are looking for attention. Àwọn kan báyẹn taking our kids out. Take them to their first record pé ìwọ bí wọn. Like me now, mom see me eyelashes, me makeup, me if I were university. My mom was the first person that paid for everything. My phone, ọkùnrin ò ra fóònù fún mi láyé mi tí mo fi máa rí. My phone ọkọ mi the first person tó máa kọ́kọ́ ra fóònù fún mi apart from my dad. First man tó máa ra fóònù fún. So ọkùnrin ò lè fi anything kò sí nǹkan tó fẹ́ mú dání. I am satisfied. Then àwọn àṣàbí simple poor to that extent now. Tí ò bá kí n ṣojú kòkòrò. They are not poor to that extent. At least they are supposed to ó yẹ kí ìtẹ́lọ́rùn ká fi ìtẹ́lọ́rùn kó àwọn ọmọ wa. Àwọn parents kan dé wà tọ́mọ bá ti pé 14 years tó bá ti ń ṣe menstruation ẹ fẹ̀yìntì ẹ ní ṣiṣẹ́ mọ́ ẹ ní kó máa mówó wálé ẹrù tí ò kí ń ṣe tiẹ̀ ẹ dìlé lórí a bá máa sponsor àwọn àbúrò. Ńgbà tọ́mọ ò tí ì tó tán tó mówó wálé ọmọ tó yẹ kí ẹ dáwó jọ rán ní school ó wá di pé Portble ọkùnrin kan ló ṣẹ̀ wá bá yín rán lọ school. Ẹjọ́ mà kí ni ìyá rẹ̀ ń ṣe kí ni bàbá rẹ̀ ń ṣe adéda old tó yẹ pé wọn ò lè ṣiṣẹ́ kankan mọ́ ni. Níbi táwọn ìyá mi ti lọ ń gba àrù tó ti lọ ń gba àrù pé àkọ́bí mi ó gbúdọ̀ dirú ó gbúdọ̀ dìgbà. Torí wọ́n believe pé tọ́wọ́ àkọ́bí wọn bá dé tó bá débi tó yẹ kán dé tó bá sìn débi tẹ́rù ò ti níbà ọkàn tiwọn náà máa balẹ̀ in a rightful way. Bọ̀ ọmọ tí ò tí fẹsẹ̀ múlẹ̀ tí ò tí dá dúró tó tí ò tí mọ̀ rìn ẹ wá ní kó máa mú àwọn àbúrò ẹ̀ rìn. Ẹjọ́ báwo ló ṣe fẹ́ dúró tán báwo ni ò ṣe ní rìn ìrìnkúrìn báwo lẹ́sẹ̀ ẹ̀ ṣe fẹ́ dúró báwo lẹ́sẹ̀ ò ṣe ní kọ́lẹ̀. I will still blame that girl's parents. They failed her. They failed her because everything about her. Fine, àwọn ọmọ mi máa fẹ́ ya ìpáǹle they go show say rárá o mi ò ní gbọ́ mi ò ní gbà but it will tell in ó máa tell lára wọn irú tó bá jẹ́ pé ọmọ ìpáǹle làṣàbí ìyá òde máa tọrọ owó lọ́wọ́ Portable. Torí pé kí ni ó máa kọ́ tìṣòro ẹni. Àní ìyá tó bá jọra ẹ̀ lójú tó mú writing a ní èèmẹ. Ìbọn ọmọ yìí ó máa dojú tì mí o irú èèyàn báyìí sí ẹ níbo ọmọ tó rẹwà báyìí tí mo tọ́ mobi tó parí ìrìn àjò ayé ẹ sí. Nǹkan tí irú ìyá yẹn bẹ́ ṣe ń ṣe ìgbésẹ̀ ìyá yẹn because this is wrong. Ta ló dé tí ò mute? Ẹ máa sọ̀rọ̀ lọ́jà rẹ̀. Torí àtẹnujẹ òun ni woman yẹn ṣe feel pé ó ṣe manage náà àbí báwo wá ni à ń lò bẹ́ẹ̀. Èyí tó gbé wálé náà nìyẹn à á lẹ̀pọ̀ tó bá ṣàti mú change tó mú tọ́rọ́ kọ́bọ̀lẹ̀ àti jẹ àti mu kọ́lọ̀ má fi síbi tó nira. Òun nìyá yẹn ṣe accept àtẹ̀bádẹ̀ wo dáadẹ̀ Ọlọ́run dáríjì mí o ibi tí wọ́n bá ti ọkọ bàbá sí ni o. That man does Ọlọ́run dáríjì mí that man does not look he's not active in his house. That man is not active. Ṣé bàbá Àṣàbí? Yes. That man is not active. Ẹgbọ́n kan tí yẹn sọ ni àǹtí bẹ́ẹ̀ ṣe díẹ̀ dé bá mute wọ́n bá ń dò yín lọ́wọ́ tí bá ń gbọ́ máa kàn máa fi ń ṣe èyí ni màá ní ẹ̀dùn dáadáa. Mọ́mí ṣé look tẹ wo dáàdì yẹn ẹ wò pé ṣé wọ́n wà active ṣá. Dáàdì ẹ mú mi sá because according to Portable ká ní pé bàbá yẹn
Ipe àwọn náà bẹ, àwọn náà máa ń ṣàtẹ́yìn, wọ́n máa ń ṣe oníbàárà ni. Portable would have said it. I know. Portable ò láṣìírí. Ẹnu Portable ò bò tó yìí. A ti sọ mọ́rọ̀. Bọ̀ bàbá yẹn, ó ló mọ̀ọ́re, ó ní bàbá mọ̀ọ́re. Ó máa tell pé little ni bàbá yẹn ní agbára tí bàbá yẹn ní. Ní family yẹn. Ní family ẹ̀. He has no say, he's not in charge. Wọ́n wà in charge. Because no man tó wà responsible we accept Portable as anoy. No man in his right sense táṣẹ wà lọ́wọ́ ẹ̀ tó ń ti gbàṣẹ lọ́wọ́ ẹ̀. Some men are gentle and calm, but gentility yẹn ò ṣe stupidity. Tó yẹ pé ẹnìkan ló máa sọ̀rọ̀, wọn ò dẹ̀ ní repeat ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀mejì. Nǹkan tó bá ti sọ yẹn, wọn ò bí anybody dá nínú ilé yẹn kó yẹ̀ wò. But I think this gentility be first all the way around. Because her dad looks cool, very cool. But won't try. Mommy will try. Thank you so much, Auntie. Appreciate. Honestly, when you talk about, parenthood, we've got a lot to do. As parents, popsi, omoje máa sọ, little tẹ́ bá ní, ká ọmọ yín feel. Ẹ lè má ní púpọ̀ o, nǹkan kékèké tẹ́ bá ní, ẹ máa ṣe fún family yín. Especially yín tẹ́ wà ní Naija. Honestly, because àwọn kìíní máa ń tell later in life. Àwọn ọmọ yẹn máa rò pé tí ẹ wúlò rárá ni. Ẹ jọ̀ọ́. Ọlọ́run akọ̀yìn mọ̀ ṣe o. Ẹ̀yin tí lóyìnbó náà, ẹ̀yin tẹ́ mọ̀ pé yes, ìyàwó náà lẹ máa ti gbogbo ẹ̀ lé, ẹ máa ṣe kéékèèké. Whatever you have to do. The children knows what you do and they will stand by you at the right time. Okay? Thank you so much, ma. And see me àyànfẹ́. Happy New Year. Happy New Compliment of the season. Ọmọ tati mi kàn fresh sí ó ga jù. Ìgbà tí bàbá èèyàn bá ti jọba. You know, see that, as your daddy they shine to when they to bato call you see baba want to jili pe àwọn bojú mo ní àyẹ̀wò tati ọ̀rẹ́ mi wọ́n tún bojú. Wọ́n fẹ́ báyìí bàbá mi jẹ́ ni. Wọ́n fẹ́ báyìí Ọlọ́run ló ní Káyìndé bojú. Àyìndé ìjọba ọmọ wèrè. Wùmí torí ọlá tó bá rò kó lè bá ayé Àyìndé jẹ́ ó lè bọ ayé bàbá tèmi jẹ́. Kọ́ Àyìndé bojú. Ìdí yẹn dẹ́ pọ̀. Ó pọ̀ mọ́ ní bàbá ọ̀rẹ́ mi ti ń tijú ni kí ló ní tó ń ṣá nǹkan tó mọ̀ jẹ́ lọ gbédè. Ẹ fẹ́ bá yé ẹ̀jẹ̀ ẹ kó ra yín sọ̀n jọ pé ó spoil my father's life. Wọ́n bá tún lọ sórí péjì ẹ̀bá Yíbò wọ́n pe kinní kan pé ìyàwó kinní kan ìyẹn bá ní bíi ti báwo mo dá wọn lóhùn mo ní ẹ tún ti dé dìgbà yìí. Àǹtí bí ṣe tún sọ mi débẹ̀. Ẹ tún kọ́ lọ pé ìyàwó. Ojú wọn tí kúrò lọ́dọ̀ ẹ̀bá Yíbò ojú wọn tí kúrò. Ẹ̀bá Yíbò ti ẹ̀gbá tí ò gba nọ́ńsẹ̀nsì. Ó ti join single mother. Ọmọ ọlọ́mọ ó ti pọ̀ mọ́ àwọn obìnrin ẹ̀gbọ́n gbàgbàkúgbà ó ti mú go ẹ̀ ó ti fọ́ dáadáa. It's another topic for another day. I'm going to deal with that girl, honestly. Ẹ máa tọ́ra ayé àti dáàdi máa pàdé. Ọjọ́ máa jẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n máa ṣe fojú bẹ́ẹ̀ Ẹ̀gbá àti Ìjẹ̀bú ẹjọba ara yín bẹ́ẹ̀ ṣá. Bọ́ọ̀lù ni Adébíyìnpé love you ma. Love you so much. Ẹsẹ̀ wọ́n ti Okay, ó ti tó ṣé ẹ ti mí ìníwá tẹ́lẹ̀ ni. Àti ẹni sùúrù ṣe dúró kí ẹ fẹ́ kí n sọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹ ṣe sùúrù ẹja parí ti Portable. Ẹ má wọ̀ dáadáa. Àyànfẹ́ yẹn sọ̀rọ̀ àǹtí yóò gbà jù ìkànnì. A ṣì máa bú wọn ẹgbẹ́ ká kọ́kọ́ sọ ti Portable a máa bú wọn a máa bú dáàdì ọ̀rẹ́ mi bọ̀ ìwọ̀n bá ní kẹ́ bú bàbá ọ̀rẹ́ mi mọ ẹjọ́ torí Ọlọ́run. Wọ́n fìdí ba ti dáàdì yìí jẹ o bí yẹn pọ̀ o.
ọ̀rẹ́ mi. Oko dádì yín dẹ̀ ń lé lábẹ́ ṣòkòtò. Ibi ṣòkòtò ẹ̀ làwọn arọjú mọ́. Oh my God. Ayaba. Oh, Ọlọ́ṣà. Okay, àyànfẹ́ sọ̀rọ̀ mo fẹ́ lọ sùn. Ó ní ẹni tó fẹ́ kú ó pàdé ẹni tó fẹ́ pa ni ọ̀rọ̀ Portable àti Àṣàbí simple. First of all, ṣe rí ìyá Àṣàbí àti bàbá Àṣàbí wọn ò gbìyànjú rárá àtọ́. Àṣàbí came from the poor family. Yeah. Ó ní middle family, middle class wà, the poor kìnní náà tún wà. Oníkálùkù ní grade ni, àdèmà àwọn silver spoon. Ṣe rí coming from the poor family doesn't mean pé kíyàn wá kó má ní integrity and kó má ní dignity. Tèmi ṣe feel àwọn parents ẹ̀ sí ni. Because tẹ́ bá rẹ́ lómi, they came from nothing and they were something. Wọ́n dẹ̀ build ara wọn. Títorí pé yóò ní owó, ìyóò mí kéèyàn wá sọ̀rọ̀ ẹ̀ di wèrè. I'm coming to àwọn parents Àṣàbí ni mo ṣì ń sọ̀rọ̀ sí. And again, as a father ọkùnrin, they don't have it all. Only jẹ́ wọn bá tọ́ bá at least let them know that they have father in their life. Thank you, ma. Kọ́ ní discipline. Right. It's not about the money. Ẹ lè fọ́mọ lówó lóòótọ́ kọ́mọ yẹn kó bàjẹ́. So, bí nǹkan tí mò ń sọ òye. Dápẹ́ ní kọ̀. Yeah. So bí nǹkan tí mò ń sọ, as a father, ó yẹ kó ní dignity because I have a neighbor in my estate. Máa yẹn ò ní owó lọ́wọ́. Ìyàwó yẹn ló ní owó tó ń ṣiṣẹ́. Máa yẹn woman wá sọ ní ọkọ òun ló ní ṣùgbọ́n àwọn ọmọ yẹn wọ́n níbẹ̀rù bàbá wọn. Ó ní wọ́n níbẹ̀rù bàbá wọn. Ó ní yẹn gan enough ó ti tó òun lọ́tọ̀. Ó ní wọ́n bò ń raise ọmọ. She has a 2 girl and a 1 boy. Ó ní wọ́n bò ń raise ọmọ òun. Daddy ní kẹ̀ wá dóko ni. So bí mo ó ṣàánú wá bòun raise ọmọ. Ó ní bòun raise ọmọ òun. Then ṣe mọ̀ pé ó ṣe gbogbo obìnrin ni ò mọ mọ́tọ̀ o. Àìmọye àwọn obìnrin tó mọ mọ́tọ̀ tó máa fọ́mọ ní discipline because àwa là ń wà pẹ̀lú ọmọ 24/7. Àwa la kọ́kọ́ ń kọ́mọ tó ṣe máa rìn. Àwa la máa kọ́mọ tó ṣe máa ṣe so many things in this life. We're the one tá à ń ṣe a lot of things for the children. Kí ló dé tá máa sọ pé torí pé we're a career woman. Tá máa torí ẹ̀ tá máa fi ọmọ sílẹ̀. Bàbá tá fẹ́ fọmọ lẹ̀ sí bàbá gan wà kò he's not a father enough. Tá máa na fọmọ sílẹ̀. Okay, now Àṣàbí was nothing. Àṣàbí wá fame dọ́dọ̀ Portable ni. Let me tell you from here. Àṣàbí òun náà wá fame lọ ni. Nobody knows Àṣàbí. Who is Àṣàbí? Mi ò gbórúkọ ẹ̀ rí Ọlọ́run wa. The industry. Kò sẹ́ni tó mọ̀ ní industry. She was nobody. Portable ló raise Àṣàbí. Òun ló jẹ́ torí pé all ti mọ Portable pé wèrè. Ó wá ara Portable ló ti dìde. Yes, Portable rí pé ọmọ tó pretty ni tó dẹ̀ gbéyìnbó ni. Ó kó Portable ṣẹ́dẹ̀ mọ̀ pé òun ò gbéyìnbó rárá. Tí òróbìnrin tó fáyìn rí tẹ́ bá ògbà tó kọ́kọ́ fẹ́ Bẹ́wàjì was not a fine girl before. Owó ló dé ìbáàjì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí pretty. Kò sẹ́ni tí ò fine. Tówó bá túyàn ṣe èèyàn máa fine dáadáa. So òun ni òun náà owó ló tún Bẹ́wàjì. Bí wọ́n jọ ń ta pàrágà tẹ́lẹ̀ ni ṣẹ́mọ̀. Mo rántí ìgbà tí Bẹ́wàjì gbà tó bímọ. Tẹ́ bá ń tọ́jọ́ tó ń ṣe kò mọ̀ she was not happy that day. Thank you, Ladi. She looked, I can remember that mo wá òpin mo tún wò pé ṣé fọ́ọ̀sì ẹni tó kọ́kọ́ bímọ fún Portable là bẹ́ẹ̀ because ó ti change ó ti pretty gan. Now the same thing owó yẹn náà ló fi tọ́ Àṣàbí náà bò ń wá posh pẹ̀lú títẹ̀ because òun ṣeré òun fi high class sí títẹ̀ so òun ni Àṣàbí was nobody. So Àṣàbí rí rẹ̀ bí pàtẹ́ pé ẹ̀ṣẹ̀ mọ̀ is like ó dàbí adẹ́tẹ̀ tó kó bílíọ̀nù dání ni tí most beautiful girl wá ń tẹ̀lé. Àwọn èèyàn wá wò pé kí ló rí lára ẹ̀ but torí owó nothing like kò sí nǹkan tó ń jẹ́ love torí owó tó ń rí gbà lọ́wọ́ Portable. Kò sí love. Yes, kò sí love. Owó tó ń rí gbà lọ́wọ́ Portable tó dẹ̀ ń fún àwọn then tó ń rí gbà then àwọn ọ̀yá alátẹ̀lù náà wọ́n rówó gbà lọ́wọ́ how old is Àṣàbí tó bá ti mi ìròbó ti 30
Àwọn òdì ní Portable tó jẹ́ ọkọ gan pàápàá. So àwọn ìyá yẹn jẹ́ àtẹnu wọn ti rọra wọn pé àwọn ò lè jẹ́ nǹkan kan. She's a fucking lazy woman. Tó wá ń gba tọ́rọ́ kọ́bọ̀ lọ́wọ́ Portable. Wọ́n ti rí Portable as avenue tó ń rí owó táwọn lè máa re jẹ. Now, ẹ wo ro àbúrò Portable. Nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ní Portable sọ yẹn, she was nobody. Gbogbo wọn lọ ń sunlé, wọn rẹ̀ ní gba flat, wọn wá lọ ń sun bẹ̀. Ó ní ìyá ìyàwó yẹn ló ní access síbẹ̀. Ó yẹ kó ní bọ̀ gbogbo ilé wọn. Tẹ́ bá dẹ̀ wò lóòótọ́ àwọn ọmọbìnrin tọ́lọ̀ bá gbé tó bá yẹ pé tí ìyá ẹ̀ bímọ lóòótọ́. Wọ́n máa ń lọlé ẹ̀gbọ́n wọn ni. Tó bá yẹ pé àbúrò lọ́kọ́ máa rí àtẹ̀gbọ́n àtàbúrò wọn máa rọ́ lọlé gbogbo wọn ni lóòótọ́. Ó kọ́mọ̀ ní Yorùbá. Ibi tó bá ti bí ọmọ púpọ̀. Ó kọ́mọ̀ dáadáa. Ṣé wá rí bàbá lè má lè sọ kankan? Ó lè má lè sọ̀rọ̀ because ẹnu ò tọ́rọ̀. Torí kò lówó. Double Gold ẹ ti ẹdùnú àyànfẹ́ bá bí Ọlá Double Gold mo fẹ́ ra kùbánà àbí kí ni kùbánà èlò ló máa jẹ́ ńlá pàǹpà. 188 the per gram. Ṣé no 188 as in ní náírà 188 ni. Ìyàwó mi ló ń ta Ọlá Double Gold. Máa ní bí 8,000 sí 10,000. Yeah, it's dollar. No. In dollar, she money $3,000. Yeah, $3,000. All depend on the weight. All depend on the weight. No. Ọlá Double Gold, come up now. How much is Cubana? Less than 40 grams. No. 40 grams. Ìyá mi, Cubana 20 grams. Wow, 20 grams. Wow. 20 grams, wow. Ó ẹ jẹ́ àmà sọ̀rọ̀ tá à ń sọ lẹ́yìn má wọ̀rí. Ọ̀rẹ́ mi, tó wà kọ́lẹ́dì. Àná wọ́n ti ṣe kékeré ìyá mi. Ẹ fẹ́ pa àwọn èèyàn ní ẹ̀rọ. Ọlá Double Gold, I want Cubana. Mo fẹ́ máa ṣe akọ kí mo máa gbé sọ́run. Ọjọ́ ti dáàdì mi ní ọ̀rẹ́ mi fẹ́. Ọ̀rẹ́ mi yẹn kọ́ fún dáàdì mi ní Cubana kọ̀ọ̀kan àkọlẹ́ dá wọn náà. Wọ́n ní tí ọmọ máa jẹ́ kú bàbá ni. Ọmọ ni yóò jọ bí o. Iṣẹ́ ọwọ́ mi, ọmọ ni yóò jọ. Ọmọ pọ̀ lọ́wọ́ bàbá mi ẹ fi yẹn lẹ̀. Ilé àsọ̀rọ̀ tá à ń sọ. Ọ̀rẹ́ mi ló máa jogún rẹ̀. Kí ló dé ẹni sùn ẹ̀sìn máa bú bàbá ọ̀rẹ́ mi ẹjẹ́ sáré parọ́ ẹ̀sìn máa bú bàbá ọ̀rẹ́ mi. A máa bú wọn dáadáa. Ìdí tó rọjúmọ́ yẹn tí gbogbo kí ni wọ́n lè lábẹ́ yẹn a sì máa sọ̀rọ̀ lé lórí. Ẹ mọ̀ pé nǹkan gbé kọ́tọ́ tọ́mọ̀ ìjẹ́dé ni. Bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀. Bí nǹkan tó mọ̀ ṣe wá rí bàbá Pọ́tì bàbá Àṣàbí ti fail as a father. Even though tẹ́ ẹ̀ bá lówó yẹ kẹ́ lẹ́jẹ̀ lọ́rùn. Àwọn olóhùn ló fokú ẹ̀ bí àwọn ọmọ nàta ló bá bí kò sẹ́ni tó bá bí nà. So òun ni nípa àwọn parents and again ẹ jẹ́ tó tabatún ní ká má tún bá àwọn parents. Àwọn tí ìyá wọn ti kún kékeré nǹkan tó dẹ̀ erase ara wọn kọ́. And they became somebody. Okay, let me use this man as a for example. Man tó ṣe deputy Tinubu nígbà kan wà governor. She lost her mom when the mother was 32 and she was young then she was in school. Nígbà tó lose ìyá wọn. Man yẹn láti withdraw. Ìyẹn kíní kan kí lorúkọ man ṣé Bọ̀dé ni àbí kí ló lóun jẹ́. Ṣé kò ṣe Bucknor àbí. Bucknor kan yìí tó bá ṣe second time bank manager yẹn. Ṣé kò ṣe Pedro, yeah, you get it, Pedro. Lose Mame kú at age of 32 years. She was a young boy. Drop school lọ máa gbé tẹ́ tó bá mọ̀ dáadáa. Ó lọ ṣọmọ ọ̀dọ̀ fáwọn àbúrò ẹ̀, àwọn twins àti the only girl láti lè fi raise wọn lọ school. And that man later ó padà lọ school tó di bank manager tó tún di deputy governor of Lagos State. Ẹni tí ò níyà nǹkan ṣé wọ́n lè build ara wọn ni. Tí Àṣàbí ò bá níyà tí ò ní bàbá ṣé kò lè build rẹ̀ so ìwọ̀n bá ní táwọn òbí náà àwọn òbí ni first shower but táwọn tó tí àwọn òye ò bá dúró dé ṣé òun kò lè build rẹ̀ ni ṣé ó rọrọ ẹ̀ pé òun ò lè make in live ni tó fi wá wò ṣùṣùṣù tó wáyé pọ̀ mo ní dọ̀tí yẹn tó yẹ pé ajá mi gan mi gbọ́dọ̀ sọ pé kò ti kíní ẹ̀bọ̀ lára torí tí mo ṣe ẹ̀wọ̀ ẹ̀gbàgbé ogó dọ̀tí ògo ṣé yín gbàdúrà orí ògo yẹn fọmọ títí ẹ má bìrì I'm sorry to say this. Nígbà orí mi ò burú. Ìyá mi exactly ayé ọ̀tọ̀ orí ògo yẹn ògo játijàti ògo rédè ẹ mọ̀ tó bá sọ pé káwọn ọmọ wa lókìkí a máa ní kò ń ṣe òkìkí yádáradá òkìkí tẹ́ pé ayé á tọ́ka sí pé òkìkí táwọn tó máa fi tọrọ ọmọ lélẹ̀. Òkìkí bíi ti Joshua Anthony Joshua.
Anthony Joshua, you get it right. Òun náà àwọn òkìkí bí fún Akíndélé. Bí Davido, ìyá mi ayẹyẹ dá. Davido fún Akíndélé. Gbogbo wọn bẹ́ẹ̀ àwọn ETC. Joshua náà ti fèsì títí ẹ̀ nígbà kékeré. Ẹ fìyẹn lẹ̀. Bí Sanwó-Olú, ìyá mi. Àwọn nǹkan téèyàn òkìkí téèyàn sọ nìyẹn. Tinubu lè ní bàbá wa Tinubu ààrẹ. Ṣé màmá Mọ́gàjí mọ̀ pé ó máa dín nǹkan lé láwọn ògo nìyẹn? Ṣé màmá ló bí ni ẹjọ́ ń sọ ìfọ̀ mi? Now, ẹ wá wo Portble. Àti Àjọkẹ́ náà òkìkí bí Dádì àti Àjọkẹ́. Èmi ò fẹ́ràn òkìkí yẹn. Ok, ẹ ní sùúrù. Ó dà pé fẹ́ tẹ. So òkìkí bíi ti Tinubu. Ẹ ní Tinubu. Ẹ ní sùúrù. Ẹ fẹ́ tẹ. Ṣé Tinubu ló ń jẹ ẹ stop. Ó dà wẹ́sọ̀ kọ mí jọ̀kẹ́. Ẹ̀yin ò ṣe sọ̀rọ̀ sókè kẹjọ ọgbọ́n lórí afẹ́fẹ́ kọ́ wá ara yín mú èyí tẹ̀dẹ̀ yọ lẹ́jú kí ló dé ayẹyẹ. Màá gbọ́ irọ́ ẹ má sọ ẹjọ́ mi fẹ́ ra I'm a small child. Daddy mi, wọ́n mi ti kú. Ọ̀rẹ́ mi ọ̀lẹ. So bí kò ṣe wá ní Portable, ṣe rí yẹn, ó ti lọ fẹnu wúlé agbọ́n. Ibi tí yẹ kó fẹnu ó ti da wèrè pè sí lára. Kò ń ṣe wèrè, wọ́n da wèrè pè sí lára ló fẹnu kọ ni. Ó fẹnu wígèt, ó fẹnu kọ ni. Pé wọ́nàwọ̀nà wọ́n da wèrè pè sí lára kó máa ṣe wọ́nàwọ̀nà kiri. Ẹ̀rọ bóyá kò ń ṣe fáṣà fún Bẹ́wàjì ni. Ìyẹn gba kámú nìyí ò ní choice ni. Mo ti drop ẹ̀. So Bẹ́wàjì ti gba kámú ni. Ó gba kámú ni pé torí pé when she was nobody, òun àti ẹ̀ làwọn jọ wà pàtó dẹ̀ ti di something. A ti bá sọ̀rọ̀ orí ẹ̀ gbọ́dọ̀ burú kó dìde. Bó ṣe ń ṣàfà ló lọ sí sẹ́lẹ̀. Ṣé ẹ̀rọ bóyá kò lè ṣiṣẹ́ lórí òun náà ṣiṣẹ́ lórí Portable. Ogun ti pọ̀ jù lórí Portable ló ṣe ń ṣe wọ́nàwọ́nà tí bàbá ẹ̀ ṣe ń fà. Láwọn bèrè bébí màmá tó lọ ṣe ń fà. Ẹ bá mi ṣá wọn látẹ̀wọ́. Gbogbo èèyàn ló ń fà. Ẹ mọ oríṣiríṣi oúnjẹ tó ń jẹ. Tó ṣe ń jẹ ti Dámì, ìyẹn ṣe ti Bọ́rí, bẹ́ẹ̀ ló ń jẹ Tàṣàbí, ló ń jẹ ti Bẹ́wàjì, ló ń jẹ ti Ọ́níwẹ̀, gbogbo ọkọ̀ ṣáà ló jẹ kó ṣáà lè jẹ torí owó ọwọ́. Nǹkan oṣù ògbẹ́yìn tó ìgbẹ́ gbogbo ògbẹ́yìn. Tó ń fún jẹ. Òun náà dẹ̀kẹ̀rẹ̀ kò tún jókòó jẹ́, bẹ́ẹ̀ ló máa náà lọ ń ṣe bọ́, òun ṣe bá, òun pàdé òun ṣe gbogbo ẹ̀. Ìyẹn, ó ti jẹjẹ kú jẹ ni. Òun ló ṣe ń rí ràdàrà ló ṣe ń rí wọ̀nà òun ló ṣe ń sọ̀rọ̀ kalẹ̀ because I want to sleep. Okay. So, ẹ wo Ọlọ́run ò ní jẹ́ káwọn ọmọ wa ṣàgbákò, wọn ò ní ṣìrìn, wọn ò ní ṣe, wọn ò ní ṣìfẹ́, wọn ò ní. Àmì ó ti tó mi ojọ́. Ọmọ dáàdì òun náà ni bàbá mi ṣe kí ni lọ́ṣẹ́ lọ́n wo fùrọ̀ onífùrọ̀ gbàtọ́ tí fùrọ̀ ti fún wọn lọ́wọ́ lọ́n wo fùrọ̀ onífùrọ̀ aṣẹ́wó ọmọ dáàdì mo wà lára gbogbo yìí. Ẹni tó pe Lima ní ìyá wọn. No orúkọ Lima tó kó jẹ́ Alima Shadia so nǹkan tó matter. That doesn't matter. Yeah, that's it. No. Alima Shadia ẹ mọ̀ orúkọ ẹ̀ ní orúkọ. Ó jáde máa ṣàdé ẹ̀rín kí dáàdi yín mọ̀ là o kó kíyè sára ogun bọ̀ o. No kò matter ẹ jọ bàbá mi á know anything no ego. Yẹ́n òun ṣe fídíò kọ́ ló bò ní ẹni tó bá gbé lẹ̀ tí Lima bá gbé lẹ̀ láti máa do dáadáa á do ọlọ́kùn ó kó Àyìndé máa lè. Dáàdi yín náà dà ẹ jọ ìtẹ̀sẹ̀ di ẹ bá máa jù yín lẹ̀ o ó yá Ayaba ló fẹ́ sọ̀rọ̀ sí i go on ma. Ọmọ àpò ètò ọ̀rọ̀ Portable mà ṣe dá sí àfi sùúrù mà ní. Ó kàn ti ẹ̀sùn mi ọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn. Ṣé rí wúmà tó sọ̀rọ̀ ẹ̀ wọ́n ti sọ̀rọ̀ tán àní sọ̀rọ̀ tán. Ogun ti pọ̀ yìí. Torí ọ̀rọ̀ tèmi rí tó sọ lára ẹ̀ bàbá mi, màmá mi, ẹ̀gbọ́n màmá mi ló. Bí ẹ ń táyé bí ẹ tó wọ́n fẹ́ gbé lọ kọ́ ti lọ sínú ibi tá à ń sọ yìí. Ẹ̀gbọ́n màmá mi ló tọ́ mi, bàbá mi ń bolówó àgbà ẹ̀gbọ́n bàbá mi ti dájà sí wa lára bẹ́ẹ̀ mo ti mọ̀ pé nǹkan ti ta bá ọmọ ẹ̀. Ọlọ́run ọmọ yẹn wà òkè mọ́. Mo wá wò mo ní tán fọmọ ẹ̀jẹ̀ pọ̀.
ń ṣe tiẹ̀ bí ń ṣe tiẹ̀ ìkó oṣù gbogbo kíní ẹ̀ náà máa ní side effect. Iṣẹ́ aláàfáà, iṣẹ́ wòlíì, iṣẹ́ gbogbo ẹ̀ òun náà sì ni kò jókòó ara ẹ̀ jẹ́. Dáadáa pọ̀ jù fún lọ. Gbogbo àwọn iṣẹ́ tí ó yẹ kó lò tó kéré fọ́jọ́ orí ẹ̀. Gbogbo ẹ̀ ló ń kó mọ́ra wọn tó ń lò kò sì dúró lọ́nà kan. Bí ṣe ń lo ti ṣẹ̀lẹ̀ ní lo ti wòlíì, bí ṣe ń lo ti wòlíì ní lo ti babaláwo ní lo ta aláàfáà. Gbogbo àwọn kíní dẹ̀ ní ó ní side effect lọ́tọ̀. Ó ní side effect gbogbo tó ń kó mọ́ra ẹ wo yàrá bí yàrá babaláwo bí ìgbà yàrá wọn ò rí báyẹn. Ọ̀ṣun ìwọ nìkan náà ló gbọ́ tó dé. Ìwọ nìkan náà ló gbájé sílé kí ló dé tógun láyé ni tá ń bá ti bọ̀bọ̀ ẹ̀jẹ̀ tó tó yìí kí ló dé. Ó gbọ́dọ̀ ṣe wá ń ṣọ̀tún tó gbọ́dún sí bẹ́dúrúmù tó gbé kíní ò tí lókìkí táwọn Davido ò tí ní tó àwọn olórúkọ ńláńlá tí yàn ń gbọ́. Ọmọ yẹn nídìí deliverance ṣe rí tí mo rí nínú ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí ṣe rí Ọlọ́run má pa wá lásìkò táwọn ọmọ wa bá nídìí wa Ọlọ́run má fi kú pa wá Ọlọ́run má jà dẹrù lẹ̀ tíyàn bá dẹrù lẹ̀ lásìkò tí ó yẹ kó dà lẹ̀ ọmọ àdọmọ lọ́mọ ọmọ yàn á rìn síbi tí ò yẹ kó rìn sí. Àsìkò tí ìyá ọmọ yẹn kú àsìkò tó nídìí ìyá ẹ̀ nínú ayé ẹ̀ ni. Àǹtí ẹgbàgbé yẹn Ọládọ́bù love you. I understand your point wípé ìgbà tí àìmọye ọmọ tí ìyá ẹ̀ ti kú kékeré tó ń ṣe yẹn tó. Àwọn ọmọ tẹ bá jùlẹ̀ tó ẹ̀ mọ́bi tó náà ń gbé tán ni òun gbọ́ gbúrò àbúrò ìyá òun gbé bí ó gbé. Irú wọn ìwà oníwà wọn máa mú wà yẹn kiri ni. Wọ́n máa píkì wá káàkiri ṣùgbọ́n tó bá jẹ́ pé ìyá òkú tó jọ́dọ̀ yẹ ló wà ìwà yẹ àti bàbá ẹ̀ ó possible pé káyé ẹ̀ má rí bó ṣe rí ṣùgbọ́n ọmọ tó gbé street eléyìí tọ̀ ó máa mú wà wọn kiri òun ló ń tẹ̀ lára ẹ̀. Ṣé wá rí kọ́nà ń ṣàánú ọ̀bọ yẹn gbogbo bàbá ẹ̀ ó ṣe ìtòpọ̀ nú ọ̀rọ̀ ẹ̀ torí bàbá Portble ò lè bá Portble sòótọ́ ọ̀rọ̀. Bàbá ẹ̀ torí owó tó máa torí owó máa lè fẹ́ sọ. No, àwọn bàbá kan wà tó yẹ pé wọ́n á bá ọmọ sòótọ́ ọ̀rọ̀ ẹ gbàgbé kò sí bó ṣe lè korò tó wọ́n á bá sòótọ́ ṣùgbọ́n wọn àgbà tí ò bá dẹ̀ kẹ́hùn sọ̀rọ̀ akẹ́tàn sáré lọ́rọ̀ bàbá ẹ̀ ní ìsìnkú ò ti dójú ẹni sì ti ń bú gbogbo wọn ó ti ń bú bàbá ẹ̀ lálátẹnujẹ ṣọmọ nìyẹn. Ẹ jọ ṣé wá rí ti Àṣàbí simple èmi Àṣàbí ìwọ̀nba máa bù ìyá Àṣàbí gangan ni ó ní èyí tó pọ̀ jù nù ẹ̀. Ẹ wo adúrú fíìmù tọmọ yẹn ṣe fọ́mọ wọn fíìmù part 1 to 50. Ìwọ ìyá lẹ́yìn tó bí ọmọ tán ó wá lọ ilé wọn bímọ mo wá torí ìyá Àṣàbí lẹ́yìn tó sọ pé nǹkan orí ọmọ wọn ní kò lọ mú 5 million wá ṣọmọ wọn wọ́ ti 5 million. Mi ò rí yẹn bò nìyẹn tún wà. Days, the Lord made the heavens and earth, the sea, and all that is in them. Lẹ́yìn tó náà mọ yín pé ẹni kò mú 5 million wá fún. Àǹtí Ayaba àárí yẹn bó lẹ́yìn wà àmọ́ yẹn. Wà ó wà náà ẹgbẹ́ yẹn comment section ẹ̀rí tó ní 5 million wọ́n fẹ́ lórí owó orí Àṣàbí. Òun ò ṣe san 5 million ti pọ̀ jù. Ìwọ ìyá Àṣàbí wá gbéra oníwọ̀n bímọ ló ń tọ́jú ọmọ irú ìjókòó ẹlẹ́lẹ́yàwó nìyẹn. Irú ìjókòó àìlójútì wo nìyẹn tí ọmọ mi bá fẹ́ ni tí mi ì fẹ́ wàláhì mi ní délé wọn. Ṣẹ́rí ká ní àwọn ìyá Àṣàbí dúró gẹ́gẹ́ bí ìyá ni ó pọ́sùn kí bàbá yẹn ti change kó má ṣètò level yẹn ó gbé wọn wò ó rí wọn wò ó gbé wọn sórí òtún ó rí pé wọn ò ó sùn wọn. Ló ṣe ń yẹ̀yẹ̀ wọn. Ráwọn ìyá kan wà tó yẹ pé ọmọ wọn á ṣe wọn nífẹ̀ẹ́ sí ìgbéyàwó ẹni tọ́mọ wọn fẹ́ wọn dẹ̀ ní débẹ̀ ṣẹ́ẹ̀rí wọn rí kò sírú ọmọ tán lè bí wọn náà wọn ò lọ wọn dẹ̀ ní lọ náà sọ yẹn. Ṣùgbọ́n nígbà tó yẹ pé èèyàn bú yín tán tọ́nà ọmọ yín ò kojú oṣù òun kò wọ́ọ̀tì 5 million tẹ́jú wá tún lọ tẹ́lẹ̀ ló bá ń tọ́mọ tó bá jẹ́ mi o èmi ò ní débẹ̀ o màá jẹ́ kó mọ̀ pé mò ń bínú sí i débi pé màá wá tọrọ lọ́rọ̀ ó fẹ́ mi kí n máa mú gàrí ju kí n wá máa ní mo perú eléyìí lọ lánàá mi àná tó jẹ́ pé ó ń dojú sí mi. Ó ní ṣàwárí Àṣàbí nígbà míì sí Àṣàbí nìyí èèyàn lè gba àtọ̀ lọ́wọ́ wèrè bọ́n tó burú jù ni pé kó o tọ́mọ lábẹ́ òrùlé wèrè ló burú jù ó lè gba àtọ̀. Ó
jẹ́ pé. So advice tẹ́ fẹ́ fún Àṣàbí ńsìn àbí? Ó dà advice Àṣàbí. Ṣé bí wọn bá jẹ wèrè lọ́mọ, ó jẹ́ ènìyàn kò sí tó fẹ́ ṣe sí. Bíà bá jẹ wèrè lọ́mọ wà bí fún. Ó ti wá jẹ wèrè ti gba ọmọ lára wèrè. Wàláì ewu bẹ̀ òun ni wípé má tọ́ ọmọ lábẹ́ òrùlé wèrè. Torí báwọn ọmọ yẹn ṣe ń dàgbà, ara ìyá àti bàbá ni wọ́n á ti kọ́kọ́ máa píìkì. Kó mọ̀ wá di ó lè jẹ́rú ọmọ Àṣàbí lọ́la ní òfòrú ọmọ mi kó má bàa wá dègún kó má di nǹkan míì. Torí nínú ibi tí àwọn ọmọ tó bí fún wa rẹ́ni tó máa mú wa bọ̀bọ̀ yẹn ò ẹ má jẹ nǹkan tó bá tọ́ wọn ní abẹ́ òrùlé yìí. Ó bá mọ ohun tó ń ṣe, ó bá gbọ́n kó tètè kó àwọn ọmọ ẹ̀ kúrò ní abẹ́ Portable kó lè rí àwọn ọmọ ẹ̀ tọkàn léèyàn kan yanjú. Bọ̀ tó bá wí pé mi ní lọ mi ní dúró Mi ọ̀gá, thank you ma. Ọlọ́run má jẹ́ oṣù kan ọjọ́ ọ̀la o àwọn ò ní sí ń bẹ̀ o àwọn ọ̀la ìlọ ẹ̀ à ní sí ń bẹ̀ o. Mi ọ̀gá, thank you so much. Ìyá Àṣàbí ò gbádùn Ọlọ́run ọba. Ẹ wo rẹ́kọ̀d tó ṣe tó ní ẹ bàbá mi ò ń lo ẹ fún ọkọ mẹ ò ń lo ẹ fún ẹjọ́ ṣé bẹ́ẹ̀ ìfẹ́ ẹ múlẹ̀ tó bá yẹn ni tó bá tẹ̀sẹ̀ rẹ̀ tẹ̀sẹ̀ tó má jẹ́ ní tó fún ẹ lé. Ìyẹn lè respect ọkọ mẹ kó lo ẹ fún bọ́. No, Davido lọkọ ọmọ ẹ̀. Davido lọkọ ọmọ ẹ̀. Wọ́n á lo ẹ fọmọ tó bí ẹjọ́ bàbá mi ta ló máa ṣàbírí tẹ́lẹ̀ ní bọ́lá ẹ̀ ló fi ń mí ògo ẹ̀ ló fi ń mí ńgbọ́n jẹ́ ìtẹ́rìsì ògo tẹ́ ẹ gbé lọ́wọ́ Ọlọ́run má ba yọ̀ mí jẹ́ èmi torí wípé ìyá Àṣàbí ò mọ tí Àṣàbí jẹ́ orí ọ̀fẹ́ tí ìyá Àṣàbí ní gbogbo ìyá kọ́ ló ní ẹmẹyẹ lómi tó bímọ 5-6 tí ò sí graduate kankan nù wọn ìwọ wá ní graduate ọmọ ẹ wá wọlé ọmọ wèrè kan lọ wọ́n ń sọ pé ògùn ẹ̀ ló ràn Àṣàbí táyé bá máa mọ̀ á yín ò ní káyé má padà mọ̀ yín ò ní káyé má padà mọ̀ ẹ wá ń sọ pé ògo Portable ló ń bọ ọmọ yín lọ́wọ́ ni a máa pẹ́rẹ́ lógo ìwọ ìyá náà kọ́ ọmọ ẹ lógo àgbáyé ta ló mọ tó ṣé rògbò eléyìí tó fi tọrọ fọ́mọ ẹ̀ torí ẹ̀ àwọn ìyá yẹn ìyá Àṣàbí ní láti lọ kó ṣe bẹ́tà kó dú bẹ́tà torí no gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ojú ń tì mí mi mọ̀ wọ́n rí bọ̀ ojú ń tì mí kéèyàn mú ọmọ mi kó yẹ̀yẹ́ ṣe wá rí ìwọ ìyáálé náà tí wọ́n yìn lónìí máa wẹ̀ yẹn wo wọ́n bá gbé ẹgorí wọ́n gbé ẹgorí ẹṣẹ́ ayán tí dùn ẹ̀ ń dùn rárá o ilẹ̀ ń yọ̀yàn o ṣùgbọ́n kinní kan mo mọ̀ ṣe rí ọ̀rọ̀ Àṣàbí náà ìròbí ọ̀rọ̀ yẹn oṣooṣù la sún bọ̀ nǹkan kan mo kàn tún ṣe burúkú ṣeré ni wọ́n tó bá jẹ́ bí àwa tán máa ń gba ọkọ wa tó bá jẹ́ pàwa náà lè fọwọ́ lẹ́rán bọ irú àwa báyìí fúrafúra ò jẹ́ káwa rí kíní yẹn mẹ́pà àwọn kan wà gbogbo obìnrin kọ́ nìyẹn ń gbọ́kọ ẹ̀ àwọn kan wà wàá gbọ́kọ wọn wàá rò bí o jẹ lọ ṣùgbọ́n wọ́n á ba tiẹ̀ jẹ́ tó bá jẹ́ pé irú àwa báyìí náà lè ṣe bóyá yẹ wò adéèmọ ní sísá àjọkẹ́ àwọn kan mọ wẹ̀ràn wọn a máa ṣe ojú méjì. So possible kẹ́ ẹ́ bá àìjí ló ń ba ayé wọn jẹ́. Ìyá mi sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n. Ẹ̀yin lè sọ èmo ẹ̀kọ́ ẹ̀ out. Tí wọ́n fẹ́ gbọ́kọ́ mi eégún máa lá pé wàhálà ẹ̀ tí ìlú ra yín pa wọn kún ní bá yín jà online wọn ní bá yín pariwo eégún lọ gbọ́kọ eégún Àṣàbí tá ṣoògùn fún ẹ ó mọ̀ láyà o ṣé Jẹ̀bú ló ti wà bí. ṣé eégún ní gẹ̀yìn ni eégún ni. Eégún ni Ọlọ́run ṣàánú ó ní ṣe rí tó bá jẹ́ pé báwọn èèyàn lè ṣe máa a lè fọwọ́ lẹ́rán kíyàn máa lo silence fáwọn ọmọ tó jẹ́ pé wọn kì í déṣù gbẹ̀gbà láti já ọkọ gbà ẹ rí pé bèbí yẹn kò sí ní tẹ́lẹ̀ sọ yóò fọwọ́ lẹ́rán ni irú wọn yẹn dẹ̀ ni wọ́n gbọ́n tí wọ́n fi bá tiẹ̀ jẹ́ ẹ wo ìgbà tó ṣe làwùlàwù lọ́rùn láì tó máa ń ṣètò wọn náà lédi ìrora fọwọ́ lẹ́rán wò ni Àṣàbí ayé òwò mi ó kọ́kọ́ ṣèwádìí ayé ẹ̀ náà kó tó bẹ́rí tẹ́rí sí òbí ọbẹ̀ fọ̀n lábàtà òyìn ọbẹ̀ tí omi lòrò bí ó mú kú ni ó tún wá kọjá yẹ dọ́dọ̀ àwọn ọmọ èèkù àwọn tí ìyẹ́ pé wọ́n á fowó ṣoògùn
owó ìfowó ṣe wọ́n fáwọn ilé lọ́fẹ̀ẹ́ ni ìbéèrè òpònú ọmọ àtúnwáwí ìwọ ìyá wa ń tọrọ owó òòṣà tó bá ti ń ṣe òòṣà ṣó yẹ kó irú Portable yẹn tí ẹ máa ń sọ lójú ẹ ẹ̀yin tẹ́ fi ṣọ́ọ̀ṣì bojú tẹ́ kó ojú kan náà wọ̀ tẹ́ mọ̀ fi sọ̀rọ̀ àìsẹ́ láti ẹ̀ ló ṣàlùlé Ọlọ́run sísà Àjọkẹ́ tó jẹ́ pé tẹ́ bá tẹ̀ fẹ́ tọrọ owó lọ́wọ́ ru òpònú yẹn ẹ kàn sọ fún pé alágbájá ẹ wá tún sọ nǹkan tẹ́ fẹ́ fi ṣe. ní sọ tẹ́ fẹ́ fi ṣe àwọn máa ṣọkan nínú fámìlì. Mom sí Àṣàbí ẹ disappoint wa ẹ jọ wọn máa ṣọkan nínú ẹbí o àbí mo fẹ́ sanwó school àbúrò ìyàwó ẹ gbé bẹ́ẹ̀ ránṣẹ́ mo fẹ́ jọ bàbá mi ilé òòṣà mi ò dáa tẹ́túláṣì ló ṣà ní bó ṣàbíyá sí. ó tún ní ó ní ẹjí òòṣà kan nínú òòṣà òun. kí lẹ wí. ó ní màmá yẹn jí òòṣà kan nínú òòṣà òun. ṣé wàá mo wá láìkí Portable sí kankan ṣé máa pé èèyàn ò lè burúburú kó má tún dá síbi kan ẹni kí ni mo láìkí nú àwọn bọ̀bọ̀ yẹn táwọn bàbá wọn tán bá lè mọ wúrú wà yẹn ṣe rí àwọn ọkùnrin wa nísìnyí tán bá ti fẹ́yàwó síta ǹjẹ́ mẹ́pọ́ máa ń lọ bí ọmọ ẹyẹ ni bọ̀bọ́ ìbá ṣe ní òdá tó pórí òpè ó ṣó ní garangaran bí ò ṣe fi bí ò mọ kíní àwa kan sọ kíní o ṣé mẹ́ pé ìyáálé ẹ̀ kò fi ṣeré. Mọ́mì mi bóyá ẹ̀ṣẹ̀ dé ni mo mo ní gbogbo wèrè tó ń ṣe ó respect first wife ẹ̀. tọ́lá mọ̀ báwọn bàbá wọn ṣe dánmọ́ sáwà nígbà yàtọ̀ sàn lọ bí ẹyẹ. àwọn bàbá wọn nìkan kọ́ àwọn bàbá tó tiẹ̀ wà lé gan tẹjọ́ ń gbé nǹkan. ṣùgbọ́n tọmọ èyí tó lè máa pariwo ìyàwó ṣé mo tó máa ń ṣe ǹjẹ́ máa pẹ́ nísìnyí tí Portable fẹ́ du ẹlòmíì lóyún wọn á wò owó kan tó fẹ́ àbẹ́ mọ̀ bẹ́ẹ̀ wọ̀n ni mọ iye ọmọ tó ti lọ ṣá. àǹtí mi Fatima Johnson big sis I love you. ìgbà tí dá mi lọ ǹjẹ́ mẹ́ pé obìnrin kan ló fi sínú ilé ẹ̀. bẹ́ẹ̀ni àìmọye àwọn tó bímọ fún tá a gbórúkọ wọn a kàn gbórúkọ Àṣàbí simple ni àìmọye àwọn tó ti bímọ fún bọ̀bọ̀ yẹn tán ti ṣùgbọ́n. bẹ́ẹ̀ni. ṣe rí tó bá jẹ́ pé ọmọ yẹn ó ṣe yẹn dá láàárín yẹn tó jẹ́ pé kò gbàgbé orísun ẹ̀ àwọn bàbá wọn máa ń gbàgbé orísun àwọn bàbá wọn máa ń lọ bí ọmọ ẹyẹ ni wọ́n tún fi epo ní wọn yẹn àṣebúrú ṣeré. Nàìjásítà. Àtọ́lá sẹ́ẹ̀sì ṣe fẹ́ dé ni ẹ̀ ṣù. ọ̀rọ̀ tó ń sọ. I wound you let her finish. I will let her finish. Nàìjásítà, you know me, I will let her finish. Ó kàn ká mi lára ni ẹ má gbàgbé mi síbí báyìí má yẹ kó fò lọ lórí. Ó yẹ sọ èmi wà lé àná lónìí sí àwa láti sísọ Àjọkẹ́ máa sọ̀rọ̀ yìí. Ẹ má yẹ kó fò lọ lórí mi ni ẹ mọ̀ pọ́rọ̀ máa ń ké mi lára mo dẹ̀ máa gbé wá bó ṣe ń ká mi lára yẹn bó bá yá máa bọ́lẹ̀ ẹ sọ̀rọ̀ yín bó ó ń ká mi lára mo fẹ́ tákù yín ni o. Ẹ sọ̀rọ̀. Èmi náà wà lé. Òkè ẹ ti ní ìsọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ mi lójú sí torí kẹ́mi náà tọ kámẹ́rà mi kí n mọ́ yín lójú. sọ̀rọ̀ nìyẹn ṣé mo bá ṣe kọ́ọ̀tù mi ọ̀fọ̀ nìyẹn mo kọ̀dá kẹ́mi ò sọ̀rọ̀ ni o torí mo ṣe rẹ kí ẹ̀yìn àti dáàdi mo máa drag yẹn bí jẹnẹrétọ̀ tọ́ra làlábà ni àbẹ̀ká. ṣàtìrì èmi ni mo jẹ́ kó sọ̀rọ̀ ọkàn wọn jáde sí ẹ sọ́jàde ṣe bọ́ mọ́jú bíbà ẹ jẹ́ àgbọ̀n wọn dáadáa mo máa lé. nínú gbogbo ọdún yẹn àti Àjọkẹ́ wọ́n ṣe kí ni wọ́n kàn lọ sórí péjì àwọn gbogbo àwọn ìyàwó dáàdi wọn káàkiri wọ́n wá ń dàgbà àwọn ẹni ẹlẹ́ni àti tí ò fẹ́ dáàdi wọn àti tó fẹ́ dáàdi wọn àti tó ṣẹ̀fẹ̀ kọ̀wé sí dáàdi wọn. inú ń bí wọn gbà yóò gbóná gidi. inú oúnjẹ fẹ́yàwó kan lẹ́yìn ẹlẹ́bà yẹlò. dáàdi wọn ṣe ó mélòó náà ṣe fún Christmas. wọn dáàdi wọn jẹ́ pokiri ni wọn ọ̀ndé pokiri ni jẹ́pọ̀jẹ́pọ̀ ni wọn mínísítà of NNPC. balógun èkó náà ti jáde lórí àpò ìbáyìí. Ẹ̀jẹ̀ má jẹ́ gbàgbé kan tí mo fẹ́ sọ̀rọ̀. Aunty Bisi, no, honestly, I will not take this from you. Aunty Bisi, honestly, I am going to mute you. I'm not going to, no, sincerely, I'm not going to take this from anybody. Listen. You don't insult me on my father's legacy. Legacy, no.
ta daddy yín Lọ́rẹ̀ Balógun kì í ṣe ọba àjà. Fuel distributor daddy yín jápójápó of Nigeria. Aunty Jumi náà wọlé. Alábòsí ni gbogbo yín ẹ ti plan. So ṣé o jẹ́ ọmọ pé kí ẹ ti wá bí látàárọ̀? Portable tó ń sọ ìdí tó ṣe ń ká mi lára ni pé. Okay, talk to you. Oh, Anna. Yeah. So first of all, Portable is not a saint. Bewaji is not a saint. And Ashabi is not a saint. But to start with, I'll first of all blame Ashabi's parents. So we parents can learn. Learn to love your kids and train them with love. Show them care. Love starts from home, not from outside. Oko jẹ́ pé Àṣàbí ló máa jẹyẹ. Eri pa àbúrò ẹ̀ ti stand up kò lè jẹyẹ. Àwọn òbí wọn ò fún wọn ní ìfẹ́, wọn ò tọ́ wọn lọ́nà tó tọ́. I'm sorry to say this, please. We are all parents. Let's learn from it, so our children will not disgrace us. When they see love, they will know love. They will know infatuation, and when they see bad thing, they will know this is bad. They will flee. They will fly away from it. Our parents are to be blamed. Àìlówó pààyàn lórúkọ dà. Àìlówó ní kẹ́ má fìfẹ́ hàn. Àìmọye wọn tí wọn ò lówó ṣùgbọ́n wọ́n nífẹ̀ẹ́ àwọn ọmọ wọn. Wọ́n dẹ̀ tọ́ ọmọ wọn lọ́nà tó tọ́. Our parents, because of what they will eat, tó ń rí ohun tó máa jẹ wọ́n ba ẹ̀dẹ̀ jẹ́ àbí báwo ló ṣe ń pọ̀wé Yorùbá yẹn. That is for our parents. I have more to say, but I'm a mother too, so I wouldn't want to buttress on that. I think with the little I've said about that, we parents understand. She was not loved from home. Thank you. You will be telling if he doesn't tell me he love me, I can die. You get to die, please. I don't care. Just Portable Jenny my justice for somebody, justice for you. Tètè kọ́ ọmọ yín kẹ́ra kò ní mú kẹ́ má bàa ṣe justice ẹni tó lú ẹlẹ́nu múnú lòun fẹ́ kú torí ẹ̀. It's not as if she's not beautiful. She's beautiful. She's an hustler. She's hardworking. Ẹnu yẹn òrùn ó kàn gíràn ni. Ẹ̀yin náà bí a kò gbé súnmọ́ yín kọ́kọ́ true. No, sincerely, I said it earlier on that, you know. I understand. I understand. So for that is for our parents. For Ashabi, she's an hustler, and this guy Portable knows she's an hustler. She will get there. She has the faith. Auntie, can I ask you all that you're here? You know, as parents, please can you speak to Ashabi, because you've seen. I think Portable has mental health issue that needs to be addressed. And then, you know, when you look at the whole issue, even the first wife doesn't. She's not loved. It's only using her to play a game against So can you just advise Ashabi or the first wife, like as a parent, please hear. I'm going there. I'm going there. So that's why I picked it one after the other. I said, let me start with the parents. Because if I don't start with the parents, we parents on this platform will not understand what's going on. I need Latin nífẹ̀ẹ́ wọn mọ́ wa. Ìwé kọ́kùnrin tó fi Bugatti tún ẹ́, mi lówó Bugatti. Ṣùgbọ́n èyí tó máa kọ́kọ́ kàn kó tó Bugatti máa wówó máa ṣe fún ẹ̀, máa ní owó ẹ̀ láti ṣe. So kọ́kùnrin bá gbé Bugatti wá sọ fún pé no, my dad can get me that. This is what I want. That is why he got it for me. You will learn how to defend yourself, to explain yourself. When you're loved at home, Teba explain, I can't do this for you, but the little I can do for you, be comfortable with it. I will do better as time goes on. Our mama understanding. But Teba said, no, please get away. Me, Portable need 10,000. One of demo. That is for the parents. For let me go to Bewaji Kato Woboshe Dagbasi. Bewaji, it's not as if Portable loves Bewaji. It's because she has been there for him. It's not. Hey, she saw you, but because go bound them so. Oh, we ko se pe Portable ni fe Bewaji. Ko se ife. Sympathy kinkini ko se 100% sympathy, just 30% sympathy. Torí pé
Oribo Ebewaji control. Sit down there, Ebewaji, sit down. Okay, in case mo fẹ́ kó ṣe shop yìí mo fẹ́ kó wà. Nǹkan ó ti ta cream rí. Ó ti ta drink provision rí, ó ti ta oríṣiríṣi rí. Nǹkan tí mo fẹ́ kó ṣe sí ni Ebewaji sọ pé okay, jókòó bẹ́ẹ̀ àti alókè. Ó dẹ̀ bá gbẹ̀bọ̀ ń bá ṣe tutù. Mi tí ẹ mọ̀ yẹn tí mo mọ̀ ni mo ti ẹ sọ ìyá mi ada fún yín jáde ẹ tún kà mọ́. That is why he's only flaunting. So Ebewaji, my first wife, nothing more. I'm telling you today, if Ashabi is not in the picture today, he's only doing that to tarnish Ashabi's image for her not to get, not to rise more than where she is. Click that game. He's playing a game. He knows Ashabi is an hustler. To badaduro ma make onuno Ashabi oh stupid. Kò ní good advisor. E o mọ̀ pé tó badaduro ma make. So on try to pull game down. Kò fẹ́ stardom yẹn ó fẹ́ bàjẹ́ so that kò ní ní ẹ̀pà. Ṣé mọ̀ pé èèyàn kan property or want to property real talk wọ́n sign out Ashabi ńgbà kan. Ẹ mọ̀ pé kò pé 1 month Portble tó fún nílẹ̀. Ó ní wọ́n bá sùn ó tiẹ̀ wá kò ní wọ́n bá sùn mo kàn ṣáà ti ṣẹ́nu kò ní mi fẹ́ sọ ni o wọ́n gbé kiri o wọ́n ṣe kiri kan he wants to say ẹ mọ̀ pé bó ṣe bó àwọn gbogbo wọn sínú kò lè gẹ̀ṣẹ́ anybody gbogbo wọn sì wà wọ́n á máa sọ àwa yín lọ àwa kìíní ta ló fẹ́ jẹ́ kí Portble gbogbo lẹ̀ because gbogbo wọn ló ń bú